Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wabarakatuh. Mo rí pé ìmúra yín ó lọ pẹ̀lú tíìmù alálẹ̀. Àmọ́ mi wà ní ìbéèrè question tí mo béèrè lọ́wọ́ àwọn èèyàn lọ́wọ́ yín. Okay. Ìbéèrè kan máa béèrè lọ́wọ́ yín. Ẹ rí pé àwọn kan máa ń sọ pé àwa mùsùlùmí ẹ̀sìn ẹlẹ́sìn là ń ṣe ẹ̀sìn Lárúbáwá ni. Náà alẹ́ ìmúra wa alọ́lẹ̀ Lárúbáwá ni alọ́lẹ̀ tiwantiwa. Ṣé ìmúra wa lálẹ́ ó túmọ̀ sí pé lóòótọ́ ẹ̀sìn Lárúbáwá là ń ṣe ni àbí ayé àṣà ló ni? Ayé àṣà ló wá ẹ̀sìn wa náà là ń sìn. Bí àwọn Lárúbáwá ṣe ń ṣe náà làwọn náà ṣe ń ṣe ń bí. So kò sí tàbí ṣùgbọ́n táwọn náà bá ń múra báwọn náà ṣe ń múra nǹkan kan náà ni ẹ̀sìn Islam náà la ṣe ń ṣe àyẹ́sìn lò àyà ẹ̀sìn Lárúbáwá lò bọ́lọ́run ṣe gbé ẹ̀sìn kalẹ̀ náà la ṣe ń lò. Tó túmọ̀ sí pé àbá àyà àṣà aláṣà lò tí ó bá ti bo ara wa Islam ò condemn àṣà àmọ́ tí aṣọ bá ti bò wá lára tí òwò wa ọ̀ràn ojú ọ̀nà la wà. Wallahi ojú ọ̀nà la wà gẹ́gẹ́ bọ́lọ́run ṣe yẹ kó yan Al-Qur'ani wípé lakum dinukum waliya din ẹ̀ṣẹ̀ sí yín káàná ṣe ṣẹ̀sìn sí wa ẹ̀sìn wọn tàbí ṣe ìdẹ̀kẹ̀rẹ́ ẹ̀sìn tí ó tú ìwò ajáde ní ààyè kí gbogbo atá ń bẹ́ ń bí ẹni tó wọ jàlámíà wọ jàlámíà ẹni tó wà lìkímà wà lìkímà ẹni tó wọ gbogbo ẹ̀ à ní ìwò àwọn ajáde àwọn tí wọ́n kọ́ṣẹ̀ sí wa àwọn náà máa fẹ́ àmọ́ wọ̀ nífẹ̀ẹ́ ṣe náà ni. So pẹ̀lú nǹkan tẹ́ rí yìí ẹ bá mi sọ ọ̀rọ̀ kan fún ATM. Èyí tí mo lè sọ fún afa Adam afa Ahmed Tijani tí wọ́n jẹ́ Mustapha torí ìyẹn tẹ́mi yọ jáde níbi orúkọ wọn náà ni wípé látara orúkọ wọn náà ni wọ́n ti yọ ATM wọ́n á èyí tábà yẹn yọ jáde ó ní agbára gan ọ̀pọ̀lọpọ̀ ò ní ronú sí èyí tí mo lè sọ náà ni pé kí wọ́n má yẹ kí lè dúró nítorí wọ́n tún ń jẹ́ kí ẹ̀sìn kó níyì sí wọ́n tún ń kó ẹ̀ṣọ́ bá ẹ̀sìn ẹlòmíì tí ò mọ̀ mú abáyé mú tẹ́lẹ̀ ó tún kọ́ ó ṣe kíni ó tún wọ̀ ẹlòmíì tí ò ṣe báyìí tẹ́lẹ̀ ó ṣe kíni ó ṣe so à ń gbádùn ẹ̀ dáadáa ayé sì ń gbádùn ẹ̀ Ọlọ́run jẹ́ kí lè dúró láéláé yóò tún máa pọ̀ sí mo tún fi kí ẹ̀yin náà ajá yìí kẹ́ ẹni tí ò bá mọ̀ yín kò tí mọ̀ nǹkan tó yá dá yín mọ̀ dáadáa ọba tó gbé yín ga kó má fà yín wálẹ̀ láéláé wala hawla wala quwwata illa billahi al-ali. àmọ́ 85 látọ̀dọ̀ yín àwọn sípìlẹ̀ sọ máa fún yín lójú kẹ́ bá fún wọn lójú. Thank you so much and have fun. Ẹ ṣé.